kàyééfì ńlá arábìnrin ọmọ bíbí orílẹ̀-èdè Thailand yìí ṣekú pa àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rìnlá pẹ̀lú iyọ̀ onímájèlé. Arábìnrin kan ní orílẹ̀-èdè Thailand nílé-ẹjọ́ ti dájọ́ ikú fún látàrí wípé ó fún àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rìnlá ní iyọ̀ onímájèlé jẹ. Ilé-ẹjọ́ ọ̀hún tó fìkàlẹ̀ sílùú Bangkok ló ti ní arábìnrin Sararat Rangsiwuthaphorn ẹni ọdún mẹ́rìndínlógójì jẹ̀bi ẹ̀sùn pé ó fi májèlé sí oúnjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò fún ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ bọ̀rọ̀kìnní lásìkò ìgbà tí wọ́n rìnrìn àjò lọ́dún tó kọjá. Àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ọ̀rẹ́ rẹ̀ ní kò gbà wípé ikú Ọlọ́run ló pa ọmọ àwọn, tí wọ́n sì lọ́ọ́ ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí ikú tó pa arábìnrin ọ̀hún kó tó di wípé àyẹ̀wò gbé jáde wípé iyọ̀ onímájèlé ló jẹ. Báyìí ni iléeṣẹ́ ọlọ́pàá fi páńpẹ́ òfin gbé Sararat, tí ọ̀pọ̀lọpọ̀ àṣírí sì tú lórí àwọn ènìyàn tó ti ṣekú pa láti nǹkan bíi ọdún 2015 sẹ́yìn. Lára àwọn tó ti ṣekú pa ọ̀hún ní 12 jẹ́ obìnrin tí 2 sì jẹ́ ọkùnrin, ṣùgbọ́n èèyàn kan péré ni ó mórí bọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé pé Sararat ọ̀hún jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí tẹ́tẹ́ títa, tó sì máa ń fojú sun àwọn ọ̀rẹ́ rẹ̀ tó bá jẹ́ ọlọ́rọ̀ láwùjọ tí yóò jí wọn ní ọ̀ṣọ́ àti àwọn nǹkan míì gbé lọ. Arábìnrin Sararat ọ̀hún ló ṣèrìn àjò pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ Siripong Kawong lọ sí agbègbè kan ní West Bangkok nínú oṣù kẹrin ọdún 2023 níbi tí wọ́n ti lọ ṣe ìrìn àjò ìgbafẹ́ nítòsí odò àwọn olóòṣà Buddhist. Gẹ́gẹ́ bí ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá, lẹ́yìn tí wọ́n jẹun tán ni Siripong ọ̀hún ṣubú lulẹ̀ tó sì gbẹ́mìí mì, tí Sararat kò ṣe nǹkan kan láti fi dóòlà ẹ̀mí rẹ̀. Lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún dolóògbé ni wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, owó àti báàgì rẹ̀ ṣe àwátì pẹ̀lú gbogbo ẹ̀rí ọlọ́kan-ò-jọ̀kan tí ilé-ẹjọ́ náà rí gbà. Ilé-ẹjọ́ náà fi dá ẹjọ́ kú fún Sararat, tí wọ́n tún ní kó lọ san owó mílíọ̀nù 2 owó orílẹ̀-èdè náà fún àwọn mọ̀lẹ́bí ọ̀rẹ́ rẹ̀ Siripong tó dẹ̀mí rẹ̀ légbodò. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV